ẹ̀kọ́ yìí òun ló ti pass instruction yẹn jáde. And what is the instruction? He gave the church an instruction that for you to live a holy life, you must pass your time of sojourn here on earth in fear. Kí o bá lè gbé ìgbé ayé ìwà mímọ́, o gbọ́dọ̀ rí pé kí ni o lo ìgbà àtìpó rẹ nínú ayé yìí, o lò ó ní ìbẹ̀rù. Òun la máa ní nínú verse 17 yẹn. If truly you call on the Father, if truly you accept that you are a child of God, if truly you believe in the existence of the Supreme God, the Almighty, El Roy, Yahweh, Jehovah Jireh, Shalom, if truly you believe in His existence and you know that you have been adopted as a child through Jesus Christ, you would pass your time of sojourn with fear. A máa di fìtílà sí ipa ọ̀nà wa. A dúpẹ́ nítorí pé ọ̀rọ̀ rẹ a máa gbé ni dìde, a sì máa wo ni sàn. A yìn nítorí pé ọ̀rọ̀ rẹ tí a ó gbọ́ ní òwúrọ̀ yìí yóò ṣiṣẹ́ ìgbàlà nínú ayé wa. A gbé ọ̀gá nítorí pé ọ̀rọ̀ rẹ tí òwúrọ̀ yìí yóò tún odi wa mọ́. Ògo ni fún ọ Jésù, gbọ́ ọpẹ́ wa. Nínú wákàtí yìí ìwọ la fẹ́ rí o, ìwọ la fẹ́ gbọ́. Ẹ̀mí mímọ́ ó yá wá farahàn láàrin wa. Ògo ni fún ọ Jésù Olúwa wa. Fishers of men, fishers of men, amen. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run alààyè wípé káàbọ̀ sínú ìsìn tí òwúrọ̀ yìí. Mo gbà ládùúrà fún wa wípé lórúkọ Jésù a ó ṣe ọ̀pọ̀ ìsinmi láyé. Nínú gbogbo làálàá àti làásìgbò èyí tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé, mo gbàdúrà fún wa lórúkọ Jésù, ibi kò ní kan ẹnìkankan wa. I want you to tell somebody beside you, welcome to church this morning. God bless you. Mo fẹ́ kí bàbá wa nínú Olúwa tí wọ́n wà láàrin wa, àwọn náà ni the Reverend Jesse Ọpẹ́ṣèyí láti ìjọ wa UMC Kọ́gàsbẹ̀. Kí wọ́n bá lè tètè dé, wọn ò fẹ́ delay fún diocese harvest ni wọ́n ti fi wá darapọ̀ mọ́ wa nínú ìsìn àárọ̀ yìí. Bàbá, mo gbàdúrà fún yín lórúkọ Jésù, ẹ ò ní ṣìṣe. Oore ọ̀fẹ́ Ọlọ́run á máa pọ̀ sí nínú ayé yín. Bákan náà ni mo kí àwọn bàbá wa náà nínú pẹpẹ Olódùmarè. And lastly, mo kí ìdílé Fúwá, pàápàá jùlọ màmá wa Elder Chief Dada Wiki. Mo kí gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe ìrántí ọdún karùn-ún tí bàbá wa tí wọ́n papòdà, late Elder Jídé Fúwá. Mo gbà ládùúrà fún ìdílé náà lórúkọ Jésù, ẹ ò ní di ahoro. Ìdílé Fúwá lápapọ̀ lórúkọ Jésù, ẹ ó túbọ̀ máa tẹ̀síwájú. Ọ̀rọ̀ Ọlọ́run fún wa ní òwúrọ̀ yìí, nítorí a ò fẹ́ gba lákòókò, a fẹ́ ṣe gbogbo ìsìn wa pápápá kí àwọn diocese kí wọ́n tó dé, because on the dot of 12 a máa bẹ̀rẹ̀ diocese harvest wa. Ọ̀rọ̀ Ọlọ́run wa ti òwúrọ̀ yìí ni a pè ní lo ìgbà àtìpó rẹ ní ìbẹ̀rù. Lo ìgbà àtìpó rẹ ní ìbẹ̀rù. Pass the time of your sojourn here with fear. Pass the time of your sojourn here with fear. Lo ìgbà àtìpó rẹ ní ìbẹ̀rù. Àbí tí a lè pè ní lílo ìgbà àtìpó wa ní ìbẹ̀rù. Passing our time of sojourn here with fear. Mo wà nínú ìwé 1 Peter chapter 1 verse 17.
1 Peter chapter 1 verse 17. Ó ní bí ẹ̀yin bá sì ń ké pe bàbá, ẹni tí ń ṣe ìdájọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù lé àìṣe ojúṣàájú ènìyàn, ẹ máa lo ìgbà àtìpó yín ní ìbẹ̀rù. Our major focus here is part C of this verse. To pass your time of sojourn here with fear. Gbogbo àwa tí a wà nínú ìsìn nígbà tí a ka episteli fún wa, ìyẹn the book of epistle of Peter chapter 1 from that verse 17 to verse 23. Gbogbo àti àwọn nínú ìsìn a máa rí wípé there is something Apostle Peter was trying to drive home. And ohun tí Apostle Peter tó ń gbìyànjú àti sọ, òun ni the importance of living a holy life. Most especially when we begin to read from verse 13 downward. A ó rí níbẹ̀ pé Apostle Peter ó ń kọ́ ìjọ àwọn ènìyàn wípé pàtàkì èrèdí tí a gbọdọ̀ fi gbé ìgbé ayé ìwà mímọ́, àti wípé báwo ni a ṣe lè gbé ìgbé ayé ìwà mímọ́. Ohun tí apostoli Pétérù tí ó ń kọ́ wa nínú episteli yìí nìyẹn. Nínú ẹ̀kọ́ yìí òun ló ti pass instruction yẹn jáde. And what is the instruction? He gave the church an instruction that for you to live a holy life, you must pass your time of sojourn here on earth in fear. Kí o bá lè gbé ìgbé ayé ìwà mímọ́, o gbọ́dọ̀ rí pé kí ni o gbé ó lo ìgbà àtìpó rẹ nínú ayé yìí, o lò ó ní ìbẹ̀rù. Òun la máa rí nínú verse 17 yẹn tó ní bí ẹ̀yin bá sì ké pe bàbá, ẹni tí ń ṣe ìdájọ́ bí iṣẹ́ olúkúlùkù ní ojúṣàájú ènìyàn. If truly you call on the Father, if truly you accept that you are a child of God, if truly you believe in the existence of the Supreme God, the Almighty, El Roy, Yahweh, Jehovah Jireh, Shalom, if truly you believe in his existence and you know that you have been adopted as a child through Jesus Christ, you would pass your time of sojourn with fear. Ohun tí Apostle Pétérù tó sọ fún wa ni wípé the only condition that determines how much of a child our genuine childhood or genuine adoption in Christ Jesus is determined by how you pass your time here on earth. Ohun ìdánilójú, ohun tó fún wa ní ìdánilójú wípé nítòótọ́ ọmọ Ọlọ́run ni àwa ń ṣe, nítòótọ́ a ní ìpín nínú Kristi, òun ni bí a ti lo ìgbà àtìpó wa ní ayé yìí. And the truth is that whatever judgment we are going to receive at the end of time, it is going to be based on the type, the quality of life we live here on earth. The judgment and the last day will not be based on the quantity. It will be based on the quality of life. Irú ìgbé ayé tó gbé,
irú ìhùwàsí rẹ, ìṣesí rẹ, òun ló máa sọ irú ìdájọ́ ètò máa gbà níkẹyìn. And this is what Apostle Peter is trying to tell the church of God. This call from Apostle Peter to the church this morning, it is a call for all Christians to live with the end in mind. Ìpè yìí jẹ́ sí gbogbo Kìrìsìtẹ́nì kí a bá lè lo ìgbé ayé wa pẹ̀lú òpin ní ọkàn. Gbogbo ohun tí a bá ń ṣe kí a bá lè fi òpin ìrìn àjò wa kí a bá lè fi sọ́kàn wípé ní ìgbà tí ìrìn àjò mi bá pin, níbo ni mo máa lajú sí. Today we are doing the 5th year remembrance of Elder Fuwa. When I came to this, bàtàwá tí mo dénú ìjọ yìí, I met him serving as a steward. And he served till he traveled that year. I can never forget. In fact, Sunday before he traveled, he was still in the church and he still served. And he told us that he would travel. Despite his age. Nítorí àkókò wa, kí ni gan ló túmọ̀ sí tí a bá ń sọ wípé ìgbà àtìpó wa? What does it mean when we say our time of sojourn here? Àkọ́kọ́, ìgbà àtìpó wa níyìn, ó túmọ̀ sí wípé ìgbà tí a ní láyé, ìgbà díẹ̀ ni. It means our stay here on earth is temporary. It means that life is brief and it is passing. Ìgbà àtìpó wa ní ayé yìí, ìgbà àtìpó wa níyìn, ó túmọ̀ sí wípé ayé ò tọ́ lọ bí ọ̀pá ìbọn. Ìgbà díẹ̀ la ní láyé. Ayé tí a wà yìí fún ìgbà díẹ̀ ni, kì í ṣe ohun tó lọ títí. Àti wípé ayé tí a wà nínú rẹ̀, ó ṣe kí ni, ó ń kọjá lọ. Ẹ̀yin Yorùbá tilẹ̀ máa ń pòwe wípé ayé ń yí, à ń tọ̀ ọ́. Bí ayé ti ṣe ń yí, tá a sì ń tọ̀ ọ́, ní ìgbà oníkálukú ṣe kí ni ló ń lọ. A very practical example of the fact that life is passing. Òun ni pé ẹ̀yin bàbá ẹ̀yin màmá, àwọn bàbá àti màmá tẹ́ ẹ gbójúmọ̀ nígbà tí ẹ̀yin wà lọ́dọ̀ọ́ nínú ìjọ yìí, àwọn dà. Mọ́mí Wíkí, àwọn bàbá àti màmá tẹ́ ẹ ń wò ní ìgbà yẹn as bàbá àti ìyá nígbà tí ẹ̀yin wà lọ́dọ̀ọ́ lókè-Arin, àwọn dà lónìí. That is a very practical example to tell us as Christians that wípé ẹnìkan ò lólé ayé títí. Psalms chapter 39 verse 11b. Ìwé orin Dáfídì orin kọkàndínlógójì ẹsẹ̀ kọkànlá apá kejì rẹ̀, Psalm 39 verse 11b. Ó ní, nítorí àlejò lé mi lí ọ̀dọ̀ rẹ, àti àtìpó bí gbogbo àwọn bàbá mi ti rí. Àtìpó bí àwọn bàbá mi ti rí. Àtìpó la jẹ́ bí àwọn bàbá wa ti rí. Àwọn bàbá ìgbà yẹn dà, àwọn màmá ìgbà yẹn dà. Bẹ́ẹ̀ náà ni wọ́n máa pìtàn tèmi àti tìrẹ. Bákan náà nínú ìwé Kíróníkù kìíní orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ karùndínlógún, 1 Chronicles chapter 29 verse 15. 1 Chronicles chapter 29 verse 15. Ó ní, nítorí àlejò ni àwa níwájú rẹ̀, àti àtìpó
bí gbogbo àwọn bàbá wa ọjọ́ wa lé ayé dàbí òjìji kò sì ní ìrètí. Ibi tí mo fẹ́ mú jáde nínú ẹ̀kọ́ yìí ní that First Chronicles chapter 29 verse 15 is that last part. The earth are as a shadow. Only our days on the earth are as a shadow. Ọjọ́ wa ní ayé yìí ó dàbí òjìji. Òjìji tá a rí nísinsìnyí láàrin ìṣẹ́jú díẹ̀ sí kíni ó ti pòórá. Tí a bá ń sọ wípé kí a lo ìgbà àtìpó àbí kí là ń pè ní ìgbà àtìpó, our time of sojourn, it is a journey towards a destination. Our time of sojourn here on earth is a journey towards a destination. And what is that destination? The destination of every Christian is where? Eternity. Ìgbà tí pọ̀ wá nínú ayé yìí, ó jẹ́ ìrìn àjò sí ibùdó kan. Ibo la ń lọ? Ibo ni gbogbo wa ń lọ? Ilé ológo ni, ayérayé ni. It is a journey towards destination. Kò sí ẹni tó máa dé tó fẹ́ lọ sóde tó máa wá rí wípé wọ́n ń jó níbì kan. Àwa ní ibi tí wọ́n ti ń jó yìí mo fẹ́ jókòó mo fẹ́ wòran kó wá jókòó síbẹ̀ kó gbàgbé ibi tó ń lọ. Ẹni yẹn ti lose focus. Tó bá máa wòran fúngbà díẹ̀ tó bá yá ní jẹ́ ń tẹ̀síwájú ìrìn àjò mi. Bẹ́ẹ̀ náà ni a rí nínú ayé yìí. Our time here is a journey towards a destination. And that destination tí à ń lọ yẹn, ibi tí à ń lọ yẹn, bá a bá ṣe rin ìrìn àjò rẹ̀ sí ló máa sọ bá a ṣe máa dé ibẹ̀. The way we sojourn will determine the destination. The destination we are moving towards, it's not automatic. It is not an inheritance. It is not an automatic inheritance. It is an inheritance, but not an automatic inheritance. It is not an automatic inheritance because what determines if you will get there is how you sojourn. Bó bá ṣe rìn. 2 Corinthians chapter 5 verse 11. Ó ní nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa ti ayé yìí bá wó, àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́, ti ayérayé nínú àwọn ọ̀run. For we are strangers before thee. 2 Corinthians chapter 5, please. Media team. Chapter 5 verse 1. 2 Corinthians chapter 5 verse 1. In English, please. In English. For we know that if our earthly house of this tabernacle were dissolved, we have a building of God, an house not made with hands, internal in the heavens. Ilé wo ni ilé ti àgọ́ yìí? Ilé àgọ́ ti ayé yìí lélẹ́yìí tí a gbé káàkiri yìí. Àwa gbàgbọ́ pé bí ilé àgọ́ ti ayé yìí bá wó, àwa ní ilé kan lọ́dọ̀ Ọlọ́run. Ilé tí a sì ń lọ yìí kò ń ṣe ilé tí a fi ọwọ́ kọ́, and that is our destination. Ilé tí a ń lọ yìí kì í ṣe ilé tí a fi ọwọ́ kọ́. Bíbélì wípé kí ni? Ayérayé ni. It is an everlasting house. Nítorí náà ẹ̀yin ará, bí o bá ṣe gbé ilé ayé rẹ sí ló máa sọ ibi tí o ń lọ. How can we pass our time of sojourn with fear? Báwo la ṣe lè lo ìgbà àtìpó wa ní ìbẹ̀rù? A ti mọ ohun tí ìgbà àtìpó wa túmọ̀ sí. Mo ti sọ wípé ó túmọ̀ sí wípé ilé ayé tí a wà yìí fún ìgbà díẹ̀ ni. Ó túmọ̀ sí wípé ilé ayé tí a wà yìí ó ń kọjá lọ. Ìgbà àtìpó túmọ̀ sí wípé ilé ayé tí a wà yìí ìrìn àjò sí destination ni. Now báwo la ṣe lè lo ìgbé ayé wa yìí, ìgbà àtìpó wa yìí?
báwo la ṣe lò ní ìbẹ̀rù? How can we pass our time of sojourn with fear? Number one, you live in holiness. Sir, ma, holiness is the currency of heaven. The only currency that is identified, that is known in heavens, is holiness. If we really want to get to this destination, tí a bá fẹ́ dé ilé tí a kò fi ọwọ́ kọ́ yìí ní tòótọ́, ìwà mímọ́ a gbọ́dọ̀ gbé ní ìgbé ayé ìwà mímọ́. You must live in holiness. 1 Peter chapter 1 verse 15 to 16. 1 Peter chapter 1 verse 15 to 16. Please, I want the media team to please help us project it. Please make it a little bit bold. Gbogbo church ló fẹ́ kà á ní Yorùbá. 1 Peter chapter 1 verse 15 and 16. Gbogbo ìjọ 1 2 go, gbogbo àwa wà lójú screen. Ẹ jẹ́ kí a wò, ẹ fẹ́ kí gbogbo akí àjọ kà á lápapọ̀ 1 2 go. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. Verse 16. Verse 16, media team. 1 2 go. Nítorí a ti kọ pé ẹ jẹ́ mímọ́, nítorí ta ni jẹ́ mímọ́? Nítorí Olúwa jẹ́ mímọ́. Live in holiness. Ìgbé ayé ìwà mímọ́ ó jẹ́ ìgbé ayé tí ó jìnnà sí ẹ̀ṣẹ̀. Ìgbé ayé tó kọ ìríra ayé yìí, tó kọ ìfẹ́kùfẹ́ ayé yìí sílẹ̀. Ìgbé ayé tí kò pe Ọlọ́run ká tún lọ pe Ọlọ́run mìíràn. Ìgbé ayé tí kò fi ara rẹ̀ hàn bí ènìyàn mímọ́ ká tún lọ forí balẹ̀ fún àwọn èrèkére. Ìgbé ayé tí kò fi ara rẹ̀ hàn bí ènìyàn mímọ́ ṣùgbọ́n inú rẹ̀ kún fún ìwà èérí àti ìdìbàjẹ́. Ìgbé ayé ìwà mímọ́. The same in the book of Hebrews chapter 12 verse 14b. Hebrews chapter 12 verse 14b. Ó ní láìsí ìwà mímọ́, I paraphrased it. Ó ní láìsí ìwà mímọ́, ó ní kò ṣeé ṣe láti rí Olúwa. Without holiness, no man can see God. Mo fi sọ wípé it is the only currency identified in heaven. Number 2, to live our time, to pass our time of sojourn with fear, we must walk in obedience to God's word. We must walk in obedience to God's word. A gbọ́dọ̀ rìn ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Media team, John chapter 14 verse 15. A gbọ́dọ̀ rìn ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. John 14:15. A gbọ́dọ̀ rìn ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. We must be ready to please the Lord at all time. Gbogbo church, ẹ já wojú screen, kí ló wí o? Again please. Bí ẹ̀yin bá fẹ́ràn mi, kí ló ní ó ṣe o? Ẹ ó pa òfin mi mọ́. A gbọ́dọ̀ ṣetán láti wo Ọlọ́run, láti tẹ́ Ọlọ́run lọ́rùn nípa ìgbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀, nípa títẹ̀lé ní wíwà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Àṣà kan wà láàrin àwa Kìrìsìtẹ́nì lónìí. Tá a bá ti ṣe ohun tí ò dáa, a máa wá wá ẹsẹ̀ Bíbélì láti justify ara wa. Ara ẹni tó hùwà ìdá mọ̀ wípé ìwà ìdá lòun hù. And the more tí a bá ń continue nínú ìwà yìí, a ó fi ọkàn irú ènìyàn bẹ́ẹ̀, a ó fi sílẹ̀ fún ìríra. Because no man can justify himself. We all are only justified by the blood of Christ. Nítorí náà, kí a bá fẹ́ gbé ìgbé ayé
a tó fẹ́ gbé ìgbà àtìpó wa ní ayé pẹ̀lú ìbẹ̀rù a gbọ́dọ̀ ṣetán láti tẹ̀lé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Bí ọ̀rọ̀ Ọlọ́run bá ti wá ẹ jẹ́ kí a mọ bí a ti tẹ̀lé. Gbogbo kìrìsìtẹ́nì tó bá ti ń bínú sí ọ̀rọ̀ Ọlọ́run èmi náà fi ń wàásù èmi náà ń bá wí you are not ready o tí ṣetán nìyẹn. Nígbà mìíràn àwa tá a jẹ́ preacher gan níbi tá a ti ń prepare sermon ìwàásù tá a ń prepare ti ń bá àwa fúnra wa wí. So you must be ready at all time to follow the word of God. Number 3, you must watch and pray. If you would live your time of sojourn here with fear, you must watch and pray. Please tell your neighbor, say watch and pray. I was telling somebody a few weeks ago, she was sharing some issues with me. Nígbà tó ń share pẹ̀lú mi, it was a very funny issue. Mo rẹ́rìn, both of us, bó ṣe ń share pẹ̀lú mi, we were just laughing. But at some point, the spirit in me kept on telling me wípé ọ̀rọ̀ tí ẹ fi ń ṣe ẹ̀rínrín yìí ọ̀rọ̀ tó lè gbẹ̀mí àwọn ẹlòmíràn lè fi ń ṣe ẹ̀rínrín. Ìgbà tá a wá ṣe tán tí mo tó fẹ́ máa lọ mọ́ ní nǹkan báyìí tí olóṣèlè yìí orí ọ̀fẹ́ ló kó ẹyọ o lóòótọ́ ó ti di ọ̀rọ̀ tá a fi ń rẹ́rìn nísìn mo wá fún ní àwọn instances kan. Ara, when the Bible said watch and pray, the Bible knows what he is saying. Mo máa ń sọ nínú Sunday school most times wípé láyé tá wà lónìí ní Nàìjíríà tá wà lónìí tó bá jáde láàárọ̀ tó bá wọlé lálẹ́ there is high probability wípé bó ṣe jáde as a saint o lè wọlé bí as a saint. Wípé kó lọ láàárọ̀ kó dé lálẹ́ kó má dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n with conscious effort pẹ̀lú ìpinnu you can decide that as I'm going out this morning I will be conscious of what I will do. There is a prayer I pray every morning in my heart. Only primary school ni, but it has become my daily prayer. Into my heart, come into my heart, Lord Jesus, come in today. Come in to stay, come into my life, Lord Jesus. Conscious effort. Nígbà mi mo máa ń share pẹ̀lú ìyàwó mi tí má délé. Ẹ mọ̀ pé èmi jẹ́ ẹni tó tóbi. So kò sí tí má délé láàárọ̀. Kó má bú mi kò possible. Nígbà míì ẹran ara yẹn á ṣe bí pé kí n fọhùn bí kí n retaliate bí kí n sọ̀rọ̀ ìgbà míì gan kí ni a ṣe bí pé kí n sọ̀rọ̀ àṣẹ kọ́rọ̀ àṣẹ yẹn kó sì rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Yes, because ẹlẹ́ran ara ni mí. But I would take a conscious effort. In fact, bus stop ìlàsà tí mo ti máa wọ mọ́tò láàárọ̀ àárọ̀ bí ìgbà tí Sátánì ti position àgbèrò kan síbẹ̀ fún mi ni. Òun ló máa kọ́kọ́ tempt mi láàárọ̀. Tí má ti pẹ́ mi ò kí ń fẹ́ wọ àwọn Faragon mo prefer kórópè because tí wọ́n bá ti gbéra wọn ò ní dúró ó di màá tètè bọ́lẹ̀. Òun sì ń pèrò fún àwọn mọ́tò àwọn máa bú mi. Ìgbà tó dé stage kan
ó wò pé gbogbo bàbá yìí bó ṣe mo ṣe kò sí nǹkan tó wà lára mi tí ò ti fi bú mi, but consciously I chose not to reply. Ara, watch and pray. Watching means you must be conscious of every. First Peter chapter 4 verse 7. Ṣùgbọ́n òpin ohun gbogbo kù sí dẹ̀dẹ̀. Nítorí náà kí ẹ̀yin kí ó wà ní àìrékọjá kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà. Ẹ máa ṣọ́ra nínú àdúrà. Ṣé ní Bíbélì ṣe sọ? Ẹ máa ṣọ́ra nínú àdúrà. Watch unto prayer. So it is not just about praying alone. Watch while you pray. Watching means be conscious. Take conscious effort. And the next one, avoid worldliness. If you will pass your sojourn here with fear, tó bá máa lo ìgbà àtìpó rẹ ní ayé yìí ní ìbẹ̀rù, o ní láti yẹra fún afẹ́ ayé yìí. Avoid worldliness. Romans chapter 12 verse 2. Ó ní kí ẹ má ṣe darapọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di titun nínú èrò ọkàn yín. Be not conformed to this world, but be transformed by the renewing of your mind. Avoid worldliness. Yẹra fún afẹ́ ayé yìí. Ohun tí àfẹ́jù afẹ́ ayé máa ń ṣe fún ènìyàn ni wípé àfẹ́jù afẹ́ ayé a máa pa ẹ̀mí inú ènìyàn. I'm not saying you should not relax, you should not catch fun, you should no. You know, I love to relax, and I have what I do for my own relaxation to catch fun, enjoy your life, live healthy, enjoy your life, but be weary of worldliness. And the last one, be aware of judgment, be conscious of judgment. Ètò gbẹ̀yìn nínú rẹ̀ ni wípé jẹ́ kí o máa rólé ọkàn rẹ wípé ìdájọ́ wà, ìdájọ́ ń bẹ. Be conscious that there is a day called the day of judgment. Be conscious that there is a day called the day of judgment. Láti ìgbà tí àwọn ọmọ tí mò ń kọ́ nílé ìwé tí wọ́n ti mọ̀ pé pastor làwọn tó máa ń pè mí, pastor ni mí. Tí wọ́n bá ti ṣẹ̀ bí tí wọ́n bá ti ṣe nǹkan tí ò dáa, wọ́n ní and you say that Mr. Idowu, ṣebí you are a pastor. Wọ́n ní ṣebí you are a pastor. Wọ́n ní use your church mind now. You must be weary, you must be conscious of the fact that gbogbo ohun tí mò ń ṣe yìí lọ́jọ́ kan wọ́n máa pè mí síwájú ìtẹ́ ìdájọ́ láti wá jíyìn láti wá ròyìn gbogbo ohun tí mo ti ṣe. Wọ́n máa pè ẹ́, wọ́n máa bi ẹ́ wípé wá ṣàlàyé báwo ló ṣe ṣe sí. Ẹ jẹ́ kó máa ro lọ́kàn wa o. Romans chapter 14 verse 12.
ǹjẹ́ nítorí náà olúkúlùkù ni yóò wá jíyìn ara rẹ̀ fún Olúwa. Romans 12:14-12. Romans 14:12. olúkúlùkù ni yóò wá jíyìn ara rẹ̀ fún Olúwa. Tí ìyẹn bá wà nínú ọkàn wa, it would help you to evaluate yourself on daily basis. I tell people, there's hardly tí má ṣe èèyàn tí ẹ̀mí Ọlọ́run bá dá mi lẹ́bi pé mo ṣe ènìyàn àbí mo bá ṣe nǹkan in a day, at most, but before the next day mo máa mọ̀ wípé nǹkan tí mo ṣe yìí mo ti ṣe nìyí. Although ego ń gbà mí kò ń jẹ́ kí èèyàn lè lọ sọ pé I'm sorry, but mo máa mọ̀ nínú ọkàn mi pé mo ti ṣẹ̀yàn. Because kí n tó sùn, I will try as much as possible to evaluate my day. Live with judgment in mind. And fún ìdílé bàbá wa Elder Jídé Fúwá, ìwé òwe orí 10 ẹsẹ̀ 7, Proverbs chapter 10 verse 7. Ó ní dídùn ni ìrántí olódodo, ó ní ṣùgbọ́n orúkọ ènìyàn búburú ni yóò ṣe kí ni o, ó ní ni yóò rà á. Sweet is the remembrance of the righteous. Only but the name of the wicked shall rot. Yóò rà á, á jẹrà. Many of us, we cannot easily forget Elder Jídé Fúwá, because ní gbogbo ìgbà tí èmi fi mọ̀ wọ́n, on Sunday you hardly see him wear a native. He would always suit up, ready to serve as a steward. Always ready. And suit wọn yẹn, well ironed. And this is what we are saying about him today. He served till he died in his old age. He served. Kí la ó wí nípa tèmi? Kí ni a ó wí nípa tirẹ̀? Òun gan ni wàásù tí a ti wà látàárọ̀. Ìgbà àtìpó wa, nígbà tí ìgbà àtìpó wa bá parí, nǹkan yọ̀kan náà, nǹkan kan ló máa mú wa lájú sí destination wa, òun ni ikú. Tí ikú yẹn bá wá dé, ìyẹn tí àgọ́ ara wa ti ayé yìí bá wó, kí ni àwọn tó kù nínú ayé, kí ni wọ́n máa sọ nípa rẹ̀, kí ni wọ́n máa sọ nípa mi? Mo gbàdúrà fún àwọn ọmọ wọn àti gbogbo ìdílé Fúwá lápapọ̀. Lórúkọ Jésù, ohun gbogbo tí ó jẹ́ titi yín, ọwọ́ ìdíbàjẹ́ kò ní kàn wọ́n. In conclusion, ẹ jẹ́ kí gbogbo wa kí a lo ìgbà wa bí arìnrìn àjò. Live every day as a pilgrim. Walk every step with reverence. And finish your journey with joy. And that will be my conclusion. Live every day as a pilgrim. Walk every step with reverence. And finish your journey with joy. Live every day as a pilgrim. Walk every step with reverence. Reverence to God, reverence to mankind, and finish your journey with joy. Tẹ̀rí ọkàn rẹ bá fún àdúrà. Bá Ọlọ́run sọ̀rọ̀ níbi tí ó wà. Olúwa ràn mí lọ́wọ́. Má jẹ́ n pasán nínú ayé yìí. Má jẹ́ n pasán. Má jẹ́ n fi ayé mi bà ọ̀run mi jẹ́. Jẹ́ kí ìgbé ayé mi kó nítumọ̀. Jẹ́ n ríbi dé sí lọ́dọ̀ rẹ Olúwa. Má ṣe mí ní arìnrìn àjò tó parẹ́ sójú ọ̀nà. Jẹ́ n délé sí mi Olúwa. Jẹ́ n délé sí mi. Jẹ́ n délé sí mi. Kọ́ mi láti rìn bó ti tọ́, kọ́ mi láti mọ bí n ti sọ̀rọ̀, bó ti tọ́ àti bó ti yẹ, bí wọ́n ṣe hùwà, bó ti tọ́ àti bó ti yẹ. Ní orúkọ Jésù Kristi ní a gbàdúrà. Ǹjẹ́ nísìn fún Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́,
ẹni tí ìyìn ògo ọlá wà fún títí ayé àìnípẹ̀kun.